Mutiat mo pọ̀ mo Onikoyi mo fi dá lálẹ́ gàràràrà ọkọ ọ̀dọ́ ọmọ akọni lẹ́dàkùn mọ́ dágọ́jọ̀gọ̀jọ̀ ìpè ayé lọ́mọ bá wa jẹ́ ọ̀ níbà wọn jẹ́ pé ọ̀run alákejì lágbára Ọlọ́run ọba. Mo bọ́ dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá rẹ̀ tó ní kọ́ túrọ́dún ọ̀pọ̀ náà jọ bí yín níjọ́ kan náà tí wọn ò sí nílé ayé mọ́ ọ̀pọ̀lọ jùlọ tó sì ti filẹ̀ bora bí aṣọ àánú lálọ́ rí gbà mo bá ọ̀dà sọdún Adunni wọ́n ṣe bí ìṣe àwọn bàbá tó bí ọlọ́mọ èso níwọlé tọ́ ọ wá ọ ní rí ọ̀nà lágbára Ọlọ́run ọba. Ọmọ Onikoyi Ìkòyí ẹ̀ṣọ́ ọmọ àgbọ̀n yòó ìjọbi lólú ni ọmọ àlérí ikú kọgbọ́n bá mo jàjà wọn òwò ẹ̀yìn wo lóṣè ogun àjàwẹ̀yìn ló mẹ́nìkòyí wò mí fẹ́ ogun ojoojúmọ́ ló múlé eyín sún mi lọ. Adunni adé Onikoyi ọmọ ròǹrò Mutiat ọmọ ra ọ̀rà àṣebílẹ̀ àwọn bàbá tó bí ọlọ́mọ ni nítorí ọ̀rá kágún òòrò lódò èmi ò rè èèyàn tí ó tójú mi nà yá mi ọmọ ẹrú pẹ́ bógun lọ Ìkòyí ẹ̀ṣọ́ ọmọ ẹrú wú fi ìsànfìsàn. Onikoyi ọmọ adílẹ̀ ẹ̀ẹ́dógún Mutiat àṣebílẹ̀ bàbá tó bí bàbá ńlá bàbá tó bí ọlọ́mọ ní dákúnmọ́ gbọ́dọ̀dọ̀ òun ẹnu mi. Ìkòyí ẹ̀ṣọ́ ọmọ adílẹ̀ ẹ̀kógun owó tó dé ọmọ aṣíjú apọ́pìlì ọmọ òdàgbọ́fà sọ fún bàbá rẹ̀ lò pọ̀ fún yọ̀yọ̀yọ̀yọ̀yọ̀ dàgbọ́fà hálẹ̀ ọkọ̀ ọdún ọmọ ọlọ́fà kan sọ ti sọ ṣe bórílẹ̀ bàbá tó bí ọlọ́mọ ni ọmọ ọlọ́fà kan sọ̀sọ̀ tí ọ̀ sọ ó fọfà kan ṣoṣo pààyàn mẹ́fà ẹnì keje ṣe ó fẹ́ kú Onikoyi ní mọ̀kú wá bá mi relé bàbá mi ọ̀pọ̀ ọ̀rọ̀ ọmọ jagunjagun Ìkòyí ẹ̀ṣọ́ àjàgàjìgì ẹrù wo òògùn ọ̀pọ̀ ọdún Ìkòyí ogun yẹ sọ́rọ̀ ogun àbọ̀ ọ̀rọ̀gùn ogun tó lọ máa dì í lẹ́ẹ̀kógun owó tó dé ẹ̀ṣọ́ Ìkòyí ní pàtàkì lẹ́ẹ̀kógun owó tó dé ìran bàbá tó bí ọlọ́mọ èéfẹ̀yìn ìgbọ̀fà iwájú ni wọ́n fi gbọ́ta ńlẹ́ ọmọ akíkanjú mọ́ dágọ́jọ̀gọ̀jọ̀ pọ̀ ọdún. Mo tún ráyọ̀ ọmọ bá mi ṣèédù ọkùyè dùn ọ́ nífẹ̀lẹ́ yìí dágbére fáyé aya Kẹ́hìndé mọ́ gbọ́dúndùn ẹnu mi. Èjìrẹ́ òyìnlá ń kọ́ṣẹ́ ń bẹ̀ lálàáfíà ara ṣára bàbá le ọ̀pọ̀ ọdún ọkùyè dùn ọmọ yé mi sì fáwọ́ àwẹ̀rọ nífẹ̀lẹ́ yìí dágbére fáyé lágbára Elédùmarè ọba. Mo tún ráyọ̀ ọ̀rí ọdún kan làwọn tọrọ tí fi ló gba ọdún láyé nífẹ̀lẹ́ yìí dágbére fáyé ọjọ́ yọ lónìí bọ́jọ́ yọ bórùn bá wọlé ní bórùn wọlé lágbára Elédùmarè ọba lè mọ̀ ṣe ipa rẹ̀ ó sì mọ̀ká ọdọọdún ní láǹso lógúnlógún ọdọọdún nìkan so lọ́gbọ̀nlọ́gbọ̀n ọmọ yémi àwẹ̀rọ ọdún oníkọdún ká má lè rọ́mọ òbí lórí àtẹ bó bá tún di níwòyí àmọ́dún kájọ fà ikú dẹ́gbẹ̀ẹ́ra ni nípa rẹ̀ máyé àìsàn tí ṣe gbajúmọ̀ ọmọlé Adunni mo tún ráyọ̀ àìsàn tí ṣe gbajúmọ̀ ọmọlé Ọlọ́run oníjóyà létọ́ wa àgbófọwọ́ páwú mo tún ráyọ̀ Mutiat àdàgbàfẹ́rì ìjòbí bó bá ti wá wù kọ́ ọpẹ́ nílé ayé tó níròǹgbé sọnù bí ó ṣe bí ọmọ lágbára Ọlọ́run ọba gbẹ̀dẹ̀ nírọ̀ kókó lágbàlá ara òní ni ọ́ láéláé ọjọ́ kan la á tẹ́ ojoojúmọ́ lójú ń tì ní. Mo tún ráyọ̀ Mutiat ọmọ yèmí àwẹ̀rọ nítẹ́ nítí ní ṣìwàwù lọ́lá Ọlọ́run ọba jòkóde èké mọ́sálásí ọ̀pọ̀ ọdún ọ̀sìn kú àṣẹ bẹ́tí rẹ̀ bá wọn já màmí kan ọmọ ní péyéyé Kazeem Ìgbàyílọ́lá ọmọ Sàlámì lónìí mọ kí ọ ní gbèjègbèjọ ó lọ nínú re ó lọ sí lọ́kàn ọ̀hún re Ìgbàyílọ́lá ní pọ̀ nífẹ̀lẹ́ yìí dágbére fáyé ìláyà aláwòrán bí kójú ọgbójú ràn bàbá tó bí ọlọ́mọ lọ ìpònà oníkó ní kàbùkù ẹ̀kú ọdún ẹ̀gbọ́n mi ẹ̀kú àmórígbẹ́ ọdún.